ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ agbé ọ̀gá yìn ọ́ nítorí tó ṣe tánú ẹ̀dùn lálẹ́ bàbá gbọ́ pẹ́ wa bàbá gba ẹ̀yìn wa a ó máa yàn títí láéláé Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lájẹjọ́ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó fún wa lóore ọ̀fẹ́ láti rí ìmọ́lẹ̀ ọjọ́ ìní òní ní ọjọ́ kejì ó dín ní ogún 18 ẹ̀yà 2022. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa ní ìmọ́lẹ̀ rẹ̀ rí tó pa wá mọ́ tó fún wa lóore ọ̀fẹ́ láti rí ìmọ́lẹ̀ rẹ̀ ní ọjọ́ tèní. Ìwòyí ìdájọ́ là ń dágbére pé ẹ jẹ́ ká pàdé lórí ètò Ohun Olúwa ètò máa wá ní iléeṣẹ́ ìbílẹ̀ Nàìjíríà iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà níbí a máa darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK la ti máa darapọ̀ mọ́ wọn ní ìjọ mẹ́jọ Ohun Olúwa náà rè látàdún ní Adura Eriabanise JP orúkọ ìjọ wa ìjọ Ṣẹ́gun tèmi ilẹ̀ àánú ní ìlú Nàìjíríà níbí lórúkọ Jésù Olúwa yóò fàánú bí ayé wa wò Olúwa yóò fàánú ràn wá lọ́wọ́ yóò fàánú fà wá lọ́wọ́ sókè á dàgbàgbà lórúkọ Jésù Kristi. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo ọkàn àti àwọn bàbá màmá gbogbo ẹ̀yin bàbá màmá mi ní ìjẹ́jọ́ mo tún fẹ́ rí yín bí ẹ ṣe ń tẹ̀tẹ̀ ṣíà rẹ̀ lórúkọ Jésù Kristi a ó ṣe àwọn rere kan ayé yín létí ayé yín fẹ́ létí ayé yín nídìí lóṣù lọ́dún lọ́sẹ̀ yìí lórúkọ Jésù a ó ṣe àwọn rere kan yín ẹ bá mi ṣíà rẹ̀ fún gbogbo àwọn ènìyàn wa pẹ̀tọ́ ìyá Adura Eriabanise ó ṣe kí ni o ó ti dórí ètò ó ti bẹ̀rẹ̀ ètò báyìí ẹ jẹ́ ká tẹ̀lé ká máa bù ó bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kásẹ́lì tàdé ń wò kú mo dẹ̀ fẹ́ bá ìyá Adura Eriabanise JP yìí mo fẹ́ bá wọn sọ̀rọ̀ tẹlifóònù wa náà ni wọ́n kọ síwájú yẹn ṣùgbọ́n kẹ́mi náà tó pè fún ara mi wọ́n ní ẹnu èèyàn lèèyàn máa fi péré ẹnu èèyàn lèèyàn máa fi pé ohun tí ò fẹ́ wípé mi ò fẹ́ kíní nínú ìrìn àjò mi mo sì fẹ́ kíní nínú ìrìn àjò mi ẹ jẹ́ fẹ́ nu mi pé wọ́n ti bá wa kọ́ láti iléeṣẹ́ wa ní ìlú London lọ́hùn láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn wọ́n ti bá wa kọ́ 080 3853 9242 tẹlifóònù nọ́mbà kejì 070 5784 2311 fóònù méjèèjì yẹn fúnra mi báyìí ni máa gbé tí a bá ti pè ètò Ohun Olúwa náà ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ jẹ́ ká gbé bíbélì wa ṣẹ́ẹ̀rì èmi náà ti gbé tèmi ẹ jẹ́ ká gbé bíbélì wa ó ṣe kókó ó ṣe pàtàkì nínú ẹ̀ náà láti sọ ọ̀rọ̀ Ọlọ́run nínú ẹ̀ náà láti ṣe kíni láti sọ ọ̀rọ̀ Ọlọ́run ó tá a bá gbọ́ á tó fi gbàdúrà lórí ìrìn àjò tiwa náà bóyá ó ṣe déédé ni tàbí ó ṣe déédé nínú ohun tá a bá gbọ́ tá a fi sọ̀rọ̀ náà á sì fi sọ̀rọ̀ ohun táwa fẹ́ kó jẹ́ nínú ayé wa èyí tá a dẹ̀ fẹ́ á fi sọ fọ́lọ́run pé a ò fẹ́. Kí ló tí mo fẹ́ sọ ní ọ̀sán yìí òun náà ni ìwà ìkórìíra ẹ̀rí ìwà ìkórìíra yẹn àwọn ènìyàn máa sábà ṣe àwọn ènìyàn míì dẹ̀ máa bínú nípa ìbínú kéèyàn kórìíra ènìyàn láì nídìí láì ṣẹ̀ láì rò wọn kàn kórìíra rẹ̀ ṣá ẹ̀rí ọ̀rọ̀ ìlú kan ni mo fẹ́ sọ fún wa ní ọ̀sán yìí nítorí ìlú sí ìlú ká dẹ̀ kórìíra àwọn ọmọ tó tibẹ̀ jáde ṣé ní ayé tí àwa yìí náà ṣé kò mọ ṣẹlẹ̀ ni ṣé kò mọ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni mo wo ìkan lórí Facebook láìpẹ́ yìí àwọn mọ́tò bẹ̀rẹ̀ sí wọ́n sá kíjokíjo gidi ni àwọn bọ́ọ̀sì yẹn dẹ̀ lé àwọn mọ́tò wọ́n fọ́ àwọn best of the best mọ́tò wọ́n dẹ̀ ń fọ́ nǹkan mọ́ mọ́tò yẹn débi pé táwọn bẹ̀rẹ̀ lè dúró tàbí wọ́n bá rí wọn fẹ́ ṣílẹ̀kùn wọn lẹ́gbẹ̀ẹ́ tó bá ṣí mọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ wọn á mọ̀ fà wọ́n bọ́lẹ̀ wọn á dẹ̀ mọ́ pa wọ́n láì ṣẹ̀ láì nídìí ìwà ìkórìíra ó lè jẹ́ pé ẹnìkankan ló ṣẹ̀ wọ́n ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn tí wọ́n ń pàdé pẹ̀lú mọ́tò báyìí wọ́n ń dá wọn wọ́n dẹ̀ ń pa mọ́tò wọn dẹ̀ ń sún ẹ̀ ń bá dúró tí ò gbórí ẹ̀ lọ gan wọ́n ń pa á ìwà ìkórìíra bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni ìránṣẹ́bìnrin kan náà ṣe sí Ọlọ́run
ló ṣe sí ọmọ Ọlọ́run tí ṣe Jésù Kristi nítorí pé kíni kò mọ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run alààyè tó lè fún òun náà ní omi tí ìsun rẹ̀ tí kì í tán ni ṣùgbọ́n nípa ìkórìíra ó dẹ̀ tún sọ ọ́ jáde ní ẹnu rẹ̀ ó ní ṣé òun wà lè dàbí bàbá wọn tó gbẹ́ kànga fún àwọn ni ẹ̀yin náà gbọ́ léṣù arábìnrin mo fẹ́ mu mi ọ̀rọ̀ tí ò pọ̀ rárá ó bá ìránṣẹ́bìnrin yẹn ní etí kànga ó ní arábìnrin fún mi mu tí a bá lọ wòwe John 4:1-19 ọ̀rọ̀ yìí pọ̀ níbẹ̀ ọ̀rọ̀ yìí pọ̀ níbẹ̀ ó dẹ̀ ti ń sọ ọ̀rọ̀ nípa pé ẹ̀yin tó yẹ pé ẹ̀yin Júù ni ẹ̀yin ẹ̀gbọ́n ṣé ìlú mìíràn ò lè fún ènìyàn ní ohun rere tí ayé rẹ̀ fẹ́ ni léṣùpọ̀ bá ìránṣẹ́bìnrin yẹn nídìí kànga ó ń pọn omi lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ síwájú wọn ti lọ wá tí ó jẹ wá ṣùgbọ́n ti rẹ̀ ẹ́ síbẹ̀ ni ó wà ra jókòó létí kànga yẹn akúdébi kànga náà ní Jerúsálẹ́mù ó bá ìránṣẹ́bìnrin níbi tó ti ń pọn omi ó súnmọ́ Jésù súnmọ́ ó ní arábìnrin fún mi mu ọ̀rọ̀ tí ó pọ̀ ó ní ṣé òun fẹ́ dàbí àwọn bàbá àwọn tó gbẹ́ kànga ìfáwọn ni ìwọ ti gbé ìfàmì lọ́wọ́ ènìyàn tọrọ lọ́dọ̀ rẹ̀ ìròpá ní ìwé ẹlòmíràn kan tiẹ̀ ó lè ṣe ìránṣẹ́ Ọlọ́run kó wò ó sùsùsù kó kàn tiẹ̀ ṣe lóore ó ṣẹlẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ láti lè kàn tiẹ̀ pé ìránṣẹ́ Ọlọ́run mọ́mí ẹ mọ̀ pé dáàdì ẹ mọ̀ pé owó ìkéré o gẹ́gẹ́ bíi pé kíni ẹ̀ ń gbàdúrà fún wa ẹ bá mi lo 5,000 yìí fún iṣẹ́ ìránṣẹ́ yín ẹlòmíràn àpò àsùnwọ̀n rẹ̀ kún owó sílẹ̀ ṣùgbọ́n kò lè ṣe ẹnikẹ́ni lóore kò lè ṣe ẹnikẹ́ni ní àǹfààní kàrà tó bẹ̀ ṣe láǹfààní yóò yà ṣe kíni yóò yà ná sí ilé ijó yóò yà ná sí ilé ọtí ni ìránṣẹ́ kan ní ọdún kan ó ní kàrà tó wọ́n bẹ̀rẹ̀ oúnjẹ fún àwọn èèyàn olóhùn pírífà kó wọn lọ lé oúnjẹ kí wọ́n jẹun kí wọ́n mu ọyọ tó bá wù wọ́n ṣùgbọ́n kéèyàn wá sọ́dọ̀ wọn kó ní dáàdì ebi ń pa mí mọ́mì brọ́dà ebi ń pa mí kó sì wò sùsù kó ní ẹgbà 2,000 mo ní ni o ẹgbà 1,000 ni mo ní ni ó lè sọ́ọ̀fù pírọ́blẹ́mù fún ìránṣẹ́ yẹn ní àkókò ìgbà náà ṣùgbọ́n nípa ìwà ìkórìíra tó wà ní ọkàn wa a lè wò bí ẹni tí ò rí ayé wá a lè wò bí ẹni tí ò ní tí ó jẹ́ pé a ti ro ọjọ́ iwájú rẹ̀ pé kò ní fúnṣọ̀ kankan tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa tí ò yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa ó dáná oṣù karùn-ún la wà yìí mọ́mì dáàdì brọ́dà sísítà mi mo ní oṣù karùn-ún la wà yìí èèyàn wo ló ṣe lọ láti January títí di oṣù karùn-ún yìí ṣùgbọ́n gba ìbínú ara rẹ débi pé o kórìíra rẹ̀ nínú ọkàn rẹ o sọ jáde pé mo kórìíra rẹ̀ kẹ́nìyàn wò sùsù kó ní ajá pé inú yìí ń bí mi kéèyàn wo ènìyàn lára ara bíi tẹ kó ní mo sì ń wò yín inú yín sì bí mi ìkórìíra ọkàn ó ní ìránṣẹ́bìnrin ṣe sí Jésù Kristi ó ní ìwọ ìbámọ̀ mi ni èmi ìbá fún ọ ní ìsun omi èyí tí kì í tán èmi ò bá pọn mi ó ní irú omi wo nìwọ ní tó pọn fóun ó ní ṣé o ní ìfami ni tó fi fami àbírú omi wo ni ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ oríṣiríṣi fún un débi wípé ó lọ́dà náà lọ́lé lọ pé ọkọ rẹ̀ wá olùgbàlà tó ti mọ̀ ọlọ́run ọ̀lọ́kọ̀ ó lòun náà mọ̀ òun kàn bí ọ wò ni
torí pé kíni òun rí pé ibùjókòó ẹlẹ́ẹ̀kẹrin ló wà yìí, ibùjókòó ẹlẹ́ẹ̀kẹrin tó wà yìí gangan kì í tún ṣe tiẹ̀ torí kì í ṣọkọ ẹ̀. tá a bá lọ wo 19 yẹn òun náà wá rò pé gbogbo tó ń sọ yìí ó ní mo rò pé wòlíì ní ẹ̀yin náà gbọ́, ó ṣe ní mo rò wípé wòlíì ní ìránṣẹ́ yìí, ó ní mo rò pé wòlíì ní ó tá a bá lọ wo 19 yẹn ó ní mo rò pé wòlíì ní ẹ́, nítorí pé kí ni ó rí wípé n tó sọ ó ṣe déédéé ìrìn àjò ayé òun. ènìyàn wo nínú ayé yìí tó wò sùsùsù pé tí n bá dẹ̀ fún ènìyàn kan ní 1000 ó lè dín ìṣòro bóyá ebi ń pa lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n ìwà ìkórìíra ọkàn kì í jẹ́ ká lè ṣoore, ìwà ìkórìíra nínú ọkàn wa kì í jẹ́ ká lè ṣàánú. bí ìránṣẹ́bìnrin bí ó bá ṣe gba ìgbàlà rẹ̀ ní, ṣùgbọ́n mo pé síbẹ̀síbẹ̀ Ọlọ́run tún padà gba ayé rẹ̀ là nípasẹ̀ pé kó má máa síkiri, kó dẹ̀ ní ibùjókòó, kó dẹ̀ ṣàbíamọ. tọ́lá Ọlọ́run wa kì í ṣe Ọlọ́run bẹ́ẹ̀, kìkìdá ká ṣe kí ni ká gbọ́ ohùn rẹ̀ ká sì gbà á gbọ́. wọ́n lè máa kórìíra yín lọ́wọ́lọ́wọ́ o, bẹ́ẹ̀ ni dádì mọ́mì, wọ́n lè máa kórìíra yín lọ́wọ́lọ́wọ́, wọ́n ti kó ìgbìmọ̀ wọn jọ fún ẹ̀mí ìkórìíra. ṣùgbọ́n ibi tẹ́ẹ̀dẹ̀ dádì mọ́mì ẹ máa débẹ̀ brọ́dà mi, sísítà mi, ibi tẹ́ Ọlọ́run ló máa mú yín dé yẹn ó máa mú yín débẹ̀. ṣùgbọ́n ní ìgbà mìíràn èèyàn máa ṣe oore sáwájú ohun rere téèyàn fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. ẹ̀rí pọ̀rọ̀ yẹn lọ́pọ̀ mà sáà, èèyàn máa ṣe oore sáwájú ohun rere tí ènìyàn fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. ènìyàn dẹ̀ máa jẹ́ kí ọkàn rẹ̀ kó ṣe kí ni kó ní ẹ̀rọ lọ́kàn débi wípé kò ní ẹ̀mí ibi nínú ọkàn rẹ̀, kò ní ẹ̀mí àìṣedédé, kò ní ẹ̀mí ọ̀tá sí ẹnikẹ́ni. nígbà tí ẹlòmíràn bá wòyàn sùsù tó ní wàlẹ́ bí mo ṣe ń wọ̀ bí kí n pọ́ ẹgbọ́ pàálà náà lọ́kàn sọ bẹ́lẹ́ ń jábá yẹn. àìmọye ẹ̀mí ènìyàn ló so mọ́ ìránṣẹ́ yẹn, àìmọye ẹ̀mí ènìyàn ló ṣe kíni ló so mọ́ ẹni tó ní kó tiẹ̀ wò òun wò bí kó pa ẹgbọ́n. ẹlòmíràn ó sọ ọ̀rọ̀ báyìí ẹ̀rù Ọlọ́run á dẹ̀ bà mí pé ṣé ènìyàn nìyí. ẹlòmíràn ó wùwà ní ìgbà mìíràn máa wò títí pé ṣé ènìyàn dẹ̀ ní ìwọ ìṣá. irú ẹ̀ tí mo ní mo wò lórí Facebook yẹn, àwọn tí kà ń lọ ní tiwọn tẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí làǹkà mọ́ mọ́tò wọn, tẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí làǹkà mọ́ mọ́tò wọn, ẹ fẹ́ ṣí mọ́ wọn lẹ́gbẹ̀ẹ́, àwọn yẹn fẹ́ tọ́nu wọn ti fẹ́ bo mọ́tò yẹn láwọn best of the best car. wọn mọ̀ pé tán bẹ́ẹ̀ lè dúró wá fọ́ windscreen, wọ́n á fi nǹkan ju táyà débi pé kí wọ́n sàtìlẹ̀ wọ́n lè pa wọ́n. níbo là ń lọ nínú ayé tí a wà yìí? ẹlòmíràn gan wo ara rẹ̀ pé okòhùn gan tiẹ̀ ti wà ní ìsà ilẹ̀ ni, kó ojú ọmọ máa rí ibi àti rádaràda yìí gan ó fẹ́ sàn. ara tí òpin ayé sọ nìyẹn. ó pẹ́ tí òpin ayé bá dé àwọn mìíràn gan máa fi sọ pé káwọn gan ti kú gan, ṣé kò sàn ju wàhálà àti ìdààmú yìí lọ. èmi ò mọ ìwà ìkórìíra tí ènìyàn ń wù sí yín lọ́wọ́lọ́wọ́. ibi tẹ́ ẹ máa dé yẹn ẹ máa débẹ̀. àwọn sì ń ṣe tiwọn lọ́wọ́ ni. májẹ̀mú Ọlọ́run nínú ayé yín àti ibi tó lò máa mú yín dé á mú yín débẹ̀. Ọlọ́run kì í sọ̀rọ̀ kó má múṣẹ. Ọlọ́run kì í ṣe ìlérí kó má ṣe kíni kó má múṣẹ. torí nínú ìlérí Ọlọ́run, nínú ọ̀rọ̀ Ọlọ́run tó bá sọ sínú ayé wa á múṣẹ ṣáà ni. wọ́n ń kórìíra rẹ lọ́wọ́lọ́wọ́ ní ibi iṣẹ́ tí ẹ̀wà yẹn rí pé wọ́n ti gang up, wọ́n ti pọ̀ léyìn lórí. wọ́n wá ń fara wọn mábẹ́, wọ́n sọra wọn di ẹbí ibi ní ìlú tí ẹ̀wà lórílẹ̀-èdè tí ẹ̀wà ni.
wọ́n ti sọra wọn di ẹbí ibi lórí ìrìn àjò ayé yín. Wọ́n ti gbin ọ̀tá sí gbogbo ọkàn àwọn ènìyàn tó nífẹ̀ẹ́ yín. Ìkórìíra ni ọ̀rọ̀ ìkórìíra ni wọ́n sọ, ṣùgbọ́n tọ́lọ́run máa ṣe àṣẹ lénìí. Ntọ́lọ́run ló máa ṣe nínú ayé yín, dáàdì mọ́mì brọ́dà sísítà mi ó máa ṣe lénìí. Tó gbọ́dọ̀ dá ayé yín gbà kó lọ́wọ́ ìkórìíra yìí. Ẹ̀mí ìkórìíra yìí ni ìránṣẹ́bìnrin náà fi sọ̀rọ̀. Ẹ̀mí ìkórìíra nítorí pé kíni àwọn jẹ́ aráàlú Samaria, ẹ̀yin ará Júù, ẹ̀yin tí ẹ lè tọrọ omi lọ́wọ́ wa. Ẹ gbọ́, ìlú sí ìlú náà. Ṣé ní pé ogun yìí gan àtètè kọ́ ṣe ló ti wà tipẹ́tipẹ́. Ogun yìí ti wà tipẹ́tipẹ́, àwa gan dálé ayé àdébà ni. A bí wa sínú rẹ̀ ni. Láti ìlú dé ìlú, láti ìran dé ìran tí wọ́n máa ń ṣọ̀tẹ̀ ṣe ìka ara wọn. Tí wọ́n máa ń ṣe ìka ṣe ọ̀tẹ̀ ara wọn, ṣàìdá ara wọn. Agbọ́njúbà ni. Ẹ wo ọdún tí wọ́n ti kọ Bíbélì yìí. Ẹ wo ìgbà tí wọ́n ti kọ ìwògbà Jésù ti wá sáyé. Tó jẹ́ pé òun gan ni àkọsílẹ̀ yìí ló jẹ mọ́. Nípa ọ̀rọ̀ ìkórìíra ará Júù lẹ́yìn. Ṣé irun kan wà tán fi dára Júù mọ̀? Ará Samaria ni ẹ̀yin. Nítòótọ́ nígbà tá a dé Jerusalem, nítòótọ́ àwọn kan dárun kan sí wọ́n jọ báyìí. Wọ́n yọrun yẹn gbọ̀nà báyìí. Wọ́n yọrun gbọ̀nà báyìí. Bóyá àwọn ará Júù nù àwọn tá a dé kújẹ́ Nàìjíríà a ò mọ̀. Wọ́n dá irun sí, wọ́n yọ irun, wọ́n ṣe irun kan gbọ̀nà, ogun báyìí, ogun báyìí. Ṣó ti yé wa? Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí ọ̀tá inú wọn àti ìwà ìka inú wọn, ìlú wa rò pé òun ò ní jẹ́ kí kó mu omi, nítorí pé kí ni omi tí bàbá àtàwọn gbẹ́ fún àwọn káwọn máa mu ni. Ẹ gbọ́, omi tá ẹ bá gbẹ́ tí ò bá kàn mí kí lẹ fẹ́ ṣe. Ṣùgbọ́n mo mọ̀ pé nítorí kànga yẹn, bóyá nítorí pé Jésù ó padà dé ibẹ̀, ọ̀rọ̀ yóò padà wá sáyé lórí ọ̀rọ̀ Jésù tí yóò padà tọrọ omi níbẹ̀, bóyá ni bàbá yẹn ga fi gbẹ́ omi yẹn. Tọ́lọ́run dẹ̀ ní kó kan omi, yóò kan omi, àwọn yóò sì máa mú. Jésù ó débẹ̀ ní ọdún kan, wọ́n lẹ́nà pu adé bí omi yẹn ni. Wọ́n ti wá ṣiṣẹ́ tó ti fáìn, tó ti kọ́lé lé lórí. Tùràrí ibẹ̀ gánjá tátátátátá ni. Lórúkọ Jésù, ipá ọ̀tá ò ní ká wa. Mọ́mì, dáàdì, brọ́dà, sísítà, mo ní ipá ọ̀tá ò ní ká wa, ẹgbẹ́ ìṣòdẹ̀ ní ká wa. Ẹ já sọ fún Ọlọ́run. Ẹ̀mí mímọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára. Torí ọ̀tá máa hún. Ẹ̀mí ìkórìíra, ọ̀tá máa hún sínú ayé ènìyàn. Bẹ́ẹ̀ ni. Wọ́n kàn máa bínú rẹ̀ láì ní, wọ́n kàn bínú èèyàn náà láì nídìí náà ni. Wọ́n bá ti bínú èèyàn láì nídìí, wọ́n sì máa sọ fún ara wọn. Ẹni téèyàn ṣe ó náà sì máa rò lọ́kàn rẹ̀ pé ó tọ́mọ̀ tí ẹni ọmọ tí wà bá náà sẹ́mi náà rí òótọ́ ni mi gan láìkí ẹ̀. Òun náà ti sọ náà nù òbínú nù tiẹ̀ náà ó sì ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ náà nìyẹn, ìkórìíra. Ó sì lè jẹ́ pé ẹni tẹ́ ìkórìíra yẹn gangan ni nǹkan tó jẹ́ pé ó lè ṣe ìṣelógo, bóyá nígbà tó bá yá tó lè gbẹ ẹ̀mí yín là, bóyá ń bẹ lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n a ò ní ro àròjinlẹ̀ rẹ̀. Èrò ìkórìíra tí ń bẹ nínú ọkàn wa àti hatred tá a ní nínú ọkàn yẹn, ìwà hatred tá a ní nínú ọkàn wa yẹn àti ṣiṣẹ́ lọ pẹ̀lú ẹ̀ náà nìyẹn, tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí nígbà tá a bá kórìíra rẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan wà ní ìkáwọ́ rẹ̀ tó dẹ̀ yẹ ká gbà ó wá kú bá ṣe fẹ́ débẹ̀, ó kú bá ṣe fẹ́ lọ bá, ó kú bá ṣe fẹ́ sọ nípa rẹ̀. Àní lè sọ ogun yẹn bá lè dé kó sì fẹ́ borí ẹ̀mí ẹlòmíì, nítorí pé kí ni ìwà ìkórìíra tó ní sí ẹni tó yẹ kó ṣe lóore, sí ẹni tó yẹ kó ṣe láàánú, sí ẹni tó yẹ kó ràn lọ́wọ́, sí ẹni tó yẹ kó fà á lọ́wọ́ sókè. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìkórìíra àti ìṣe ìkórìíra tí ń bẹ nínú ọkàn wa yẹn, tá àti nínú ọkàn wa yẹn, a máa fi hùwà sí.
bí ò bá wa jẹ́ bẹ́ẹ̀ náà ó mọ̀ọ́yàn ó sì ń bọ̀ ó dẹ̀ rí pẹ̀lú aṣọ gámẹ̀ rẹ̀ tí máa wọ̀ tí ọ̀rá máa bọ̀ jẹ́ sọ̀rọ̀ jókòó tí ó mọ̀ pé Ọlọ́run fẹ́ tú ọ sílẹ̀ nìyẹn ó gbé ìtúsílẹ̀ rẹ̀ dé sọ̀rọ̀ jókòó tí ẹ ní etí kànga ó ní arábìnrin fún mi mu bóyá torí ìtúsílẹ̀ rẹ̀ ní Jésù gan ló fi yà síbẹ̀ tó fi jẹ́ pé káwọn ọmọ ẹ̀yìn rẹ̀ máa ló ti rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kan tó tún fẹ́ ṣe níwájú fún ẹnìkan àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ti lọ ẹ̀yìn ẹ̀ wá jíjẹ múmu lọ bóyá torí pé obìnrin yẹn yóò gba ìdáǹdè ní ìjọ náà yóò gba ìtúsílẹ̀ ní ìjọ náà yóò gba ìṣelógo ní ìjọ náà nítorí pé kíni a ó tú sílẹ̀ nínú ìdè rẹ̀ Jésù nìkan ló ń dáàbọ̀ ó dẹ̀ rọra jókòó tì lẹ́gbẹ̀ẹ́ tá a bá wo ìwé John 4:1-19 a ó rí ọ̀rọ̀ níbẹ̀ John 4:1-19 ọ̀rẹ́ pọ̀ nínú ẹ̀ délẹ̀ ní 1-end ní ṣùgbọ́n kí ni kókó tí mo fẹ́ lò níbẹ̀ ọ̀rọ̀ yìí wà níbẹ̀ ṣùgbọ́n èsì tí ọmọbìnrin sọ jáde ló wà nínú 19 pé mo rò pé wòlíì nìyẹn torí pé ó rí pé ìsọ̀rọ̀ àti ìṣesí rẹ̀ ó dàbí ìránṣẹ́ Ọlọ́run ó ní àbí wòlíì ní ọ́ ẹ gbọ́ torí pé ẹlòmíràn àfojú kọmọnáìsì ìránṣẹ́ Ọlọ́run wọn ní àtọ́ bá ní wòlíì ò síta gbolé wọn ti ṣaláìsí ni wòlíì ń bẹ mọ́mì dádì lótìtọ́ àti òdodo ìránṣẹ́ Ọlọ́run wà bẹ́ẹ̀ ni dádì bẹ́ẹ̀ ni mọ́mì mi bẹ́ẹ̀ ni sísà brọ́dà mi ìránṣẹ́ Ọlọ́run ń bẹ ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ìkórìíra ó dẹ̀ sọ ògo ó sì sọnù tán tíntín lókù Jésù wò títí tí ó ní ìwọ ìbá pọn omi fún mi ní èmi ìbá pọn omi kan sí inú rẹ wọ́n wò pé yọ pọn mi sínú òun ṣé ìwọ ní dòrò káyọ̀ lè mọ̀ pé kò òye tó ó ní kí ni ìfami tí wọ́n fi pọn mi fún mi ẹgbọ́n ẹ̀wọ̀ bí tó tútù lọ ìfami tí wọ́n ní dà tí wọ́n fi pọn mi sí inú mi ọlọ́dà náà kò lọ pọkọ rẹ̀ wá ó lóun ò lọ́kọ ó lóun náà mọ̀ òun kà sọ́wọ́ náà ni òun mọ̀ pé ilé ọkọ kẹrin ló wà lọ́wọ́lọ́wọ́ yìí kódé tó wà lọ́dọ̀ rẹ̀ gan kì í tún sọkọ rẹ̀ ẹ̀rí bá ó ṣẹ̀ṣẹ̀ wá wò ó pé àwọn ọ̀rọ̀ tí ìránṣẹ́ yìí sọ ó ń ṣe déédé pẹ̀lú ìrìn àjò ayé òun dáàdì tá a bá rí agbára kágbára tó lè fi ẹran kódà sínú ayé yín tó lè jẹ́ kẹ́ ẹ sọ ògo nù tó lè jẹ́ kí ògo nígbà tí ògo yín bá dé tó lè jẹ́ kó bọ́ sọnù lọ́wọ́ yín lónìí ní orúkọ Jésù ọwọ́ ìkórìíra yẹn kó kúrò nínú ìrìn àjò ayé yín ọwọ́ ìkórìíra tí ọ̀tá bí ènìyàn gbè sínú ayé yín yẹn tí wọ́n rò pé kò ní jẹ́ kí ògo yín kó tàn tàbí kí ohun rere kó ti ìrìn àjò ayé yín jáde lọ́sàn yìí lóṣù yìí lọ́sẹ̀ lórúkọ Jésù lọ́dún yìí ọwọ́ ìkórìíra náà yóò kúrò nínú ìrìn àjò ayé yín ìkórìíra máa fẹ́ ṣiṣẹ́ láàrin ọkọ sí ìyàwó ẹni tí wọ́n ti jọ ń gbé tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ yóò sì tún wò ó sùsùsù yóò ní ìyàwó mi mo ṣe ń máa ń wọ̀ ó tún ṣe yàtọ̀ lójú mi o kódà wọn ò fẹ́ ọ rárá ṣùgbọ́n nípasẹ̀ pé kò ní lè sọ fún pé òun ò fẹ́ mọ́ yóò bá pàtì torí kọ́ mọ́ bá a máa fi bú yóò bá ṣe kí ni yóò bá pàtì pé ìyàwó ètò tó fẹ́ yóò tó ti kọ́ ọ́ lẹ̀ ẹ̀ á mọ̀ fẹ́ra wa ṣùgbọ́n yóò wà lórí ọwọ́ rẹ̀ èmi náà wà lórí ọwọ́ mi àṣẹ ìkórìíra ní o ètí ènìyàn gbé sínú ayé yín ẹ lọ bomi sí ìtòsí dáàdì mọ́mì mo ní ẹ bomi sí ìtòsí ẹ gbọ́dọ̀ wẹ ìwẹ̀ ìkórìíra yẹn kúrò lónìí torí pé kíni ìmọ̀ ni ìkórìíra yẹn àwọn ọwọ́ kan ni wọ́n parapọ̀ tí wọ́n ṣe síbẹ̀ wọ́n pé ká ṣe kíni ká sú ìyàwó wa ká sú ọkọ wa ká má ṣe kíni ká má lè di ọ̀rẹ́ èyàn á dọ̀rẹ́ títí láíláíláí ni ṣe ti bomi orúkọ Jésù
orúkọ Jésù agbára ńlá Jésù Ọlọ́run májẹ̀mú Olúwa wọ inú omi yìí lọ ọba tó pọ̀ nípa àtìgbọ́rọ̀ yá wọ inú omi yìí lọ gbogbo agbára tó ṣiṣẹ́ òdì sínú ayé yín dáàdì mọ́mì brọ́dà sísà lórúkọ Jésù Kristi tó ṣiṣẹ́ ìṣòdì sínú ayé yín tó ní kí wọ́n máa wò yín bí ohun kan mìíràn ṣùgbọ́n tí wọ́n ò wò yín gẹ́gẹ́ bí ọkọ tí wọ́n ò dẹ̀ wò yín gẹ́gẹ́ bí ìyàwó tí wọ́n ń wò ó gẹ́gẹ́ bí pé alàgàtà ni yín láàrin ara yín ọwọ́ náà lónìí ní orúkọ Jésù Ọlọ́run kó mú ọwọ́ náà kúrò dáàdì ọwọ́ náà kó kúrò nínú ìrìn àjò ayé yín látòní lọ ní orúkọ Jésù ó yá kẹ́ bẹ̀rẹ̀ sí máa wu ara yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi a lọ ka ìwé Àìsáyà 60 sí ní ìgbà mẹ́ta a lọ ka ìwé Àìsáyà 58 verses 11 péré lẹ́yìn èyí a wá ka Psalm 24 sínú omi yìí ẹ jẹ́ ká fi wẹ̀ lórúkọ Jésù ọwọ́ ìkórìíra yẹn yóò kó nínú ìrìn àjò ayé yín Àìsáyà 60 ìwé Àìsáyà 58 verses 11 lẹ́yìn èyí orin Dávidi 24 ẹ jẹ́ ká kà sí inú omi ẹ jẹ́ ká fi wẹ̀ ọwọ́ ìkórìíra yẹn lórúkọ Jésù yóò kó nínú ìrìn àjò ayé yín ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún tó bá yẹ pa fẹ́ ṣiṣẹ́ yẹn ẹ jẹ́ ká wà nínú àwẹ̀ níjọ́ náà ẹ jẹ́ ká wà nínú àwẹ̀ ní ìjọ́ tá a bá fẹ́ ṣiṣẹ́ yìí tá a bá fẹ́ ṣiṣẹ́ yìí ẹ jẹ́ wà nínú àwẹ̀ yẹn náà ní ká ti ṣe inú àwẹ̀ yẹn náà ní ká ti wẹ̀ lórúkọ Jésù ọwọ́ yẹn yóò kó nínú ìrìn àjò ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi ẹ jẹ́ lọ nínú ìpele àdúrà míì ẹ jẹ́ sọ fún Ọlọ́run ọwọ́ tó lòun ó máa domi ayé mi rú ọwọ́ tó ń domi ayé mi rú àbí ọwọ́ tó lòun ó máa domi ayé mi rú ó yá ọwọ́ náà kó gbẹ dànù lọ́sàn yẹn ó yá gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi ọwọ́ tó lòun ó máa domi ayé mi rú ọwọ́ tó ń domi ayé mi rú lọ́sàn yẹn lórúkọ Jésù Kristi ọwọ́ náà kó gbẹ dànù ọwọ́ náà jó gbẹ dànù gbogbo ọwọ́ tó ń domi ayé mi rú tó láyé mi ò ní nísinmi dáàdì mọ́mì brọ́dà sísítà ọwọ́ tó ń domi ayé yín rú yẹn lórúkọ Jésù ọwọ́ náà yóò gbẹ dànù ọkàn yóò dẹ̀ balẹ̀ ẹ ó yin Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó ṣàìsàn ẹ jẹ́ ká bomi Ọlọ́run májẹ̀mú olónírúurú àìsàn ni wọ́n gbé wá sí iwájú rẹ̀ Jésù Kristi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo wọn fi ayọ̀ lọ sí ilé gbogbo ọwọ́ àìsàn nínú àgọ́ ara yín lórúkọ Jésù ọwọ́ náà kò gbẹ dànù gbogbo àwọn àìsàn àbádé tó ń lò yín lóògùn tó ń ná yín lówó tó sọ̀rọ̀ ẹ̀ di àgbàdo sínú ìrìn àjò ayé lórúkọ Jésù ó yá kó fi ayé yín sílẹ̀ dáàdì mọ́mì lórúkọ Jésù ẹ ò ní fi àìsàn lólé ayé yín mọ́ ìwọ àìsàn gbọ́rọ̀ Olúwa láti wákàtí wà lọ ní orúkọ Jésù ó yá kó di ìfibú láti wọn orí wọn dé ìkànnì ẹsẹ̀ ní orúkọ Jésù ó yá kẹ́ wà ní àyè gbogbo àìsàn nínú àgọ́ ara yín ó yá kó di ìfibú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi a mú nínú omi yẹn lálẹ́ lónìí a ó dẹ̀ fi yòókù wẹ̀ ọwọ́ àìsàn yẹn lórúkọ Jésù yóò kó nínú ìrìn àjò ayé wa a mú nínú ẹ̀ a ó dẹ̀ fi yòókù wẹ̀ lórúkọ Jésù ọwọ́ àìsàn yẹn yóò kó nínú ìrìn àjò ayé wa fún àwọn tó ní fibroid ẹ jẹ́ káwọn náà kó bomi sí tòsí Ọlọ́run májẹ̀mú gbogbo ogun fibroid nínú àgọ́ ara yín ní orúkọ Jésù ó yá kó di ìfibú ó yá kó bẹ́ ohun tó jẹ́ oje ara yín ó yá kó bá jáde lọ́sàn-án lóṣù lórúkọ Jésù gbogbo ogun fibroid yẹn ní orúkọ Jésù ẹ̀ ò ní gbúrò rẹ̀ mọ́ Ọlọ́run májẹ̀mú ó yá kó bá yín mú kúrò bẹ́ẹ̀ ẹ ò tún ṣe operation lórí rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fáwọn ní diabetes ẹ̀yin náà máa mu omi yẹn ni àwọn ní diabetes ìtọ̀ ṣúgà ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run májẹ̀mú Olúwa kó bá ogun àìsàn diabetes wí
lórúkọ Jésù kò ní pa yín mọ́mì dáde lórúkọ Jésù Olúwa yóò bá wí lóṣù lọ́sẹ̀ ní orúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ níbi tó dé dúró yẹn àti egbò tó fi sínú ara yín yẹn lọ́sẹ̀ lórúkọ Jésù Olúwa kó wo egbò yẹn sàn Ọlọ́run kó dẹ́wọ́ lé ó yá kó dáwọ́ lé Olúwa dáwọ́ rẹ̀ lé ṣe ìyanu Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn oníṣẹ́ ọwọ́ Ọlọ́run májẹ̀mú Olúwa kó mẹ́sì iṣẹ́ ọwọ́ yín ní orúkọ Jésù ẹ̀ ò ní gbèrè tìjú wọ́n fa ayé ọ̀fẹ́ òṣùwò rẹ̀ níbà yín Ọlọ́run májẹ̀mú ya kó mójútó iṣẹ́ ọwọ́ yẹn lórúkọ Jésù ẹ̀ ò ní jẹ gbèsè ńbẹ̀ ọwọ́ ibi lórí iṣẹ́ yín lórúkọ Jésù Olúwa kó mú kúrò bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwa tá à ń gba àlejò bóyá ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n àwa máa ń gba àlejò ní kó tó di pé a lè ṣe kí ni a lè gbọ́ àbí a lè dá ènìyàn lóhùn bóyá tẹlifóònù nọ́mbà ni iná máa ń pè àwa sí Ọlọ́run májẹ̀mú yóò jẹ́ wọ́n fi tẹlifóònù ayọ̀ pè yín bẹ́ẹ̀ ni ẹja sọ fún Ọlọ́run ẹ mọ̀ bá tó pọ̀ nípa àti agbára Olúwa èsì ayọ̀ jẹ́ kó ti ọwọ́ àwọn ènìyàn wá sínú ayé mi mo fẹ́ kí èsì ayọ̀ kó ti ọwọ́ ènìyàn wá sínú ayé mi kí wọ́n fi lọ́kọ̀ láyọ̀ kán fi pè mí ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi Olúwa o èsì ayọ̀ jẹ́ kó tọwọ́ ènìyàn jáde fún yín dáàdì mọ́mì lórúkọ Jésù wọ́n fi kọ̀ láyọ̀ pè yín mo ní wọ́n fi kọ̀ láyọ̀ pè yín fún kọ̀ láyọ̀ tẹ́ ń retí yẹn lórúkọ Jésù wọ́n fi pè yín kọ́sẹ̀ kó tó parí ní orúkọ Jésù Olúwa yóò jẹ́rìí ara rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù oṣù yóò ní bọ́mọ yín lọ́wọ́ mà oṣù yóò ní bọ́mọ yín lọ́wọ́ sà fún kọ̀ láyọ̀ wọ́n á fi pè yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ ká ka sáàmù ìlálẹ́ Psalm 5:1-6 Psalm 5:1-6 ẹ jẹ́ ká kà lálẹ́ lénìí lórúkọ Jésù ẹ jẹ́ ká kà ká tẹ̀lé ohun tó ń bẹ́ẹ̀ láti fi gbàdúrà ó yẹ já sọ fún Ọlọ́run ẹ já gbàdúrà yìí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹ̀mí mímọ́ o Olúwa o ògo titun tí ayé mi fẹ́ ògo titun tí ayé mi nídìí Olúwa ṣe fún mi kóṣù kó tó bọ́ ọmọ mi lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi ògo titun tí ayé yín fẹ́ ògo titun tí ọkàn yín fẹ́ ògo titun tí ayé yín nílò lóṣù ìkọ́ tó lọ ní orúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́ dáàdì mọ́mí Olúwa yóò fi lé yín lọ́wọ́ ògo titun yẹn lórúkọ Jésù yá kó tẹ̀ yín lọ́wọ́ Olúwa kó ṣàwárí ògo titun fún yín ọkàn yín kó balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ọwọ́ Ọlọ́run kó dì yín mú wọ́n fa ayé ọ̀fẹ́ ṣò ní báyìí ohun tó yẹ ń yẹ ìṣẹ̀dá yín lórúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́ mọ́mì dáàdì ọkàn yín kó balẹ̀ ìṣẹ̀dá yín kó gbà àtúnṣe ìṣẹ̀dá yín kó gbà àtúnṣe ìṣẹ̀dá yín yóò gbà àtúnṣe láti òní lọ ní orúkọ Jésù ìṣẹ̀dá yín oore tí ìṣẹ̀dá yín fẹ́ Ọlọ́run májẹ̀mú yóò ṣàwárí ẹ̀ yóò fi lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ohun Olúwa náà ló ń wá láti ẹnu ìyá àdúrà Eriabanise láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ní ìlú Nàìjíríà níbí lórúkọ Jésù Olúwa yóò fàánú bí ayé wa wò ọfà ayọ̀ fèsò rẹ̀ ní bà wá ní ìjọ mẹ́jọ jẹ́ ká pàdé lórí ètò Ohun Olúwa ní ìjọ mẹ́jọ àtìmí àti a ò ní dòkú ọfà ayọ̀ fèsò rẹ̀ ní bà wá ó dàbọ̀.